Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán ẹ kúrò lẹ́ kalẹ̀ ṣàlàfíà lẹ́wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà. Ó ga o. Ó mà ṣe o. Ó mà ṣe ó mà ṣe ó mà ṣe o. Ó mà ṣe fún King Solomon of Nigeria. Ó mà ṣe o. Wọ́n ṣe show. Ẹ̀yin ṣẹ̀sìn ẹ dẹ̀ tún fẹ́ bẹ̀ ẹ̀sìn jẹ́. Ẹ ṣẹ̀sìn ẹ dẹ̀ tún fẹ́ bẹ̀ ẹ̀sìn jẹ́. Ẹ̀yin ẹ create platform yín àmọ́ títí yín ni pé kẹ́ fi bà obìnrin jẹ́ kẹ́ fi bẹ̀sìn jẹ́ because ẹ fẹ́ create awareness. It's not done torí pé kí ni tẹ́ ẹ bá sùn wọ́n ò jí yín pé bàbá báwo ló ṣe ṣe sí ẹ̀sìn tí wọn ò dá nígbà ayé rẹ̀ ẹ ṣe fẹ́ fẹnu bàjẹ́ ẹ fẹ́ fi ẹnu bàjẹ́ wọ́n ò bí yín léèrè. Wọ́n ní ẹ̀yin mùsùlùmí ìrun kílẹ̀ ń kí. Wọ́n ní ìrun kílẹ̀ ń kí. Wọ́n ní bọ́lẹ̀tìrì nù tẹ̀ ń kí. Tíyẹn bá sọ pé ìrun kílẹ̀ ń kí a jẹ́ pé wọ́n ń béèrè lọ́wọ́ yín directly pé àdínì wo lẹ̀ ń ṣe. Pé torí pé kí ni bẹ́ẹ̀ ṣe ń kírun yẹn wọ́n ní kò sí nínú àlùkùránì. Bí bàbá yẹn ṣe wá ń ṣe show àwọn tó ń tẹ́ láti pè wọlé ó ń short wọn down. Ó wà níbẹ̀ àbí kò sí níbẹ̀ ẹ fẹ́ explain ó short yín down. Show tiẹ̀ nìyẹn. Nǹkan tí mo wá expect káwọn àfáà ṣe ni pé ó yẹ káwọn náà wá create show fún òun náà live show. Káwọn èèyàn á mọ̀ pè wọlé káwọn èèyàn á mọ̀ fa háyà ibi tọ́lọ̀ ń kọ́ sí kò yẹ kí wọ́n dákẹ́. Iṣẹ́ lálẹ́ wá gbé dání ẹ̀yin àfáà ẹ mọ́lẹ̀ iṣẹ́ ńlá lẹ gbé dání whatever way either Arabic version lẹ mọ̀ ni English version lẹ mọ̀ ni Yorùbá version lẹ mọ̀ ni whatever version tẹ́ mọ̀ ẹ gbé jáde síta ẹ mọ́lẹ̀ ẹ mọ̀ jẹ́ kí wọ́n ṣèmù àdínì wa ẹ mọ̀ jẹ́ kí wọ́n ṣèmù Kùránì wa. Bàbá yìí ó sọ ó ní ìrun kílẹ̀ ń kí Awuzu billahi minash shaitani rajim ó tún ṣèmù àlùkùránì. Màá ṣàlàyé fún yín wọ́n ṣe ṣèmù àlùkùránì. Àlùkùránì kì í ṣe nǹkan tí wọ́n lè ṣèmù. Àlùkùránì kọ́ ló ṣèmù ìwé lásán ló ṣèmù àmọ́ ó pè ní àlùkùránì. Àwọn ò mọ̀ kan ní Ọlọ́run á dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n torí wọn ò mọ̀ kan ní alákànmọ̀kàn ní wọ́n àwọn tí wọn ò ṣẹ̀sìn. Wọ́n dẹ̀ fẹ́ bẹ̀sẹ̀ lẹ́sìn jẹ́. Nítorí bẹ́ẹ̀ mo fẹ́ gbà mí láyè jẹ́ kí ẹ̀yin èèyàn tẹ́ bá ń gbọ́ mi tẹ́ ẹ̀ bá mọ ibi tí wọ́n kọ́ bí wọ́n ti ń kírun sí categorically wọ́n lè mọ̀ sọ pé ìṣáì ẹ kí 4 raka asri ẹ kí 4 raka magriba ẹ kí 3 raka wọ́n lè mọ̀ sọ bẹ́ẹ̀ yẹn categorically àmọ́ nínú àwọn verses nínú alukurani Ọlọ́run ní ẹ kírun àárọ̀ ẹ dìde ẹ prostrate ẹ kírun àárọ̀ ẹ glorify wọn ẹ kírun ọ̀sán ẹ glorify wọn ẹ kírun ìrọ̀lẹ́ when the sun set when the sun rise when you wake up do like this do like that kí lẹ tún fẹ́. Mo fẹ́ kẹ́yin èèyàn àkókò nígbà wà lásìkò láti mọ kí gbogbo àwọn àyà yẹn mo fẹ́ kẹ́yin èèyàn kẹ́ ẹ lọ sí Quran 5 verse 6 ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ ablution tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwa mùsùlùmí òdodo ó ní yá àyúwọ̀ lẹ́zínà àmọ́nù ẹ mọ̀ jẹ́ gbà yín lásìkò ẹ lọ sí Quran 5 ẹ̀yin tẹ́ bá ní Quran ẹ lọ sí Quran 5 verse 6 ẹ lọ sí Quran 17 verse 78 ẹ lọ sí Quran 2 verse 238 ẹ lọ sí Quran 50 verse 39 àti àwọn oríṣiríṣi supportive Quran verses tó ń tọ́ka sí pé ẹ kírun ẹ̀yìn wọn Ọlọ́run ẹ kírun ẹ̀yìn wọn Ọlọ́run ẹ kírun ẹ̀yìn wọn Ọlọ́run. Ẹ̀yin èèyàn tẹ́ bá tiẹ̀ ti wá rí Quran 5 verse 6 tó sọ̀rọ̀ ablution kí lẹ tún wá tẹ́ bá tiẹ̀ wá rí Quran 2 verse 238 àti Quran 50 verse 39 tọ́lọ́run sọ̀rọ̀ pé ẹ dìde ẹ prostrate kí lẹ tún fẹ́ nínú òun. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣóyè yín òun là á pè ní modifier. Òun ló wá gbé gbogbo nǹkan tó wà nínú àlùkùránì yìí ló wá modify irun yẹn ló wá sọ di irun wákàtí 5 tí à ń kí tẹ́yìn ẹ̀kọ́mọkànmọ́ kan tẹ́ ẹ̀ bá mọ̀ kan irun yìí kò ṣe 5 pillar kò ṣe 5 ní tẹ́lẹ̀ 60 ni Ànábì sallallahu alaihi wasallam ó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ó ń bẹ Ọlọ́run sọ̀rọ̀ ó ń bẹ Ọlọ́run
through angel ó ń bẹ Ọlọ́run sọ̀rọ̀ ó ń bẹ Ọlọ́run títí tí wọ́n fi reduce ìrìn yìí sí wákàtí 5 tẹ́yìn kan ti sọ wípé bo ni wọ́n ti rí. Àwa mùsùlùmí à tẹ̀lé ìlànà tó wà nínú alukurani à tún tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam ìgbésí ayé rẹ̀ àtàwọn kan tó sọ bí mùsùlùmí ṣe ń jẹ́ mùsùlùmí nìyẹn. Ta lẹ́yìn bàbá Solomon King Solomon la ta lẹ́yìn ẹ̀sẹ̀sẹ̀ tó fẹ́ bẹ̀ ẹ̀sìn jẹ́ ta lẹ́yìn àwa tún rí àfáà kan nínú mo rí nínú yẹn nínú good example platform ẹ fẹ́ tackle King Solomon of Nigeria yẹ fẹ́ tackle tackle ẹ̀ straight èèyàn ní ẹ̀nẹ́sìn ẹ ti wọ́n roundabout ẹ lọ́n pe orúkọ yín ká tiẹ̀ tí mọ́ discussion yín what has she got to do with that? Obìnrin tó jẹ́ pé ó ń fún àdínì méjèèjì yìí ó ń fún ní respect. Me as a Muslim mo ní respect fún religion mùsùlùmí mo rí respect fún religion Kristẹni mo sì rí even religion àsẹ̀yìnbádé torí pé kí ni mo bẹ̀rù ọjọ́ àti sùn. Ta lẹ́yìn tẹ́ ní bẹ̀rù Ọlọ́run àdínì tẹ́ẹ̀dẹ̀ ń sẹ́nu ṣàkàṣàkà. Ọlọ́run ti gbé iṣẹ́ Kùránì ilé yín lọ́wọ́ kò yẹ kẹ́ mọ́ parabulate bàbá tó wà ní good example yẹn kò yẹ kẹ́ tó mọ́ mẹ́nu bọ̀rọ̀ TNT nǹkan tẹ́yìn bá ti ṣe tó bá ti nígbàgbọ́ religion ni nǹkan tó ń fèsì tó ń ṣe yẹn religion tiẹ̀ nígbẹ̀ yẹn kò dẹ̀ disrespect anybody. Tẹ́ bá ti fẹ́ tákùrọ̀ bàbá tó sọ pé alukurani tó ń rẹ̀ yẹ̀yẹ́ alukurani tiwa ẹ fèsì wọn squarely ẹ ń sọ̀rọ̀ tí yín ká TNT bí ẹni pé ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yóò dùn yín wọ́n ní ẹ̀ kírun wọ́n ní ẹ̀ nírun wọ́n ní ẹ̀ ṣẹ̀sìn ẹ̀ sọ ẹ tún sọ nǹkan míì bàbá yìí bàbá King Solomon yìí ó bí obìnrin ó bú ní tàwọn ìwọ ló ń la tó bá ti ń la ó ń fún wọn ní èpè you understand I don't have problem with that ìwọ tó bá dìsẹ̀ láti la problem títí ẹ nìyẹn tó bá dẹ̀ la ọkọ àti ìyàwó ni àwọn tí wọ́n ní kẹ́ ẹ la ẹ mọ́ la ọkọ àti ìyàwó ni wọ́n bá wí ìyẹn kọ́ ni mo wá sọ ó wá categorically ó ń body shame obìnrin bàbá yìí body shame obìnrin ó ń bú obìnrin ẹ̀gbin ibi tí ẹ̀gbin jáde ń bẹ̀ ò sì ń do kò yẹ kẹ́ ẹ mọ́ do bàbá kò yẹ àtọ̀ Ọlọ́run gan ó ní tẹ́ bá tó bá ti ṣe nǹkan oṣù tán bí àsìkò tí wọ́n ṣe nǹkan oṣù yẹn wọn ò wà available lọ́lọ́run sọ Ọlọ́run sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run ní tó bá ti ṣe nǹkan oṣù tán ẹ lè padà sọ́dọ̀ wọn láti mọ bá wọn ṣe àṣepọ̀ kẹ́ ẹ fi wọ́n kalẹ̀ nígbà tó bá ń ṣe nǹkan oṣù ẹ wá categorize gbogbo ara obìnrin bàbá yẹn ó wá categorize gbogbo nǹkan tó ń jáde lára obìnrin bí ẹ̀gbin kí ló dé bàbá omi ẹ̀gbin ó sì ń ti kò yẹ kó mọ tó kó rẹ̀ bọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń pè lẹ́gbìn yìí ó ló jẹ́ kí àwọn obìnrin míì kẹ́mi wọ́n gùn ó níye ọjọ́ ní nǹkan tẹ́ ẹ̀ ń pè lẹ́gbìn yìí tó fi ń jáde tí bíbẹ̀ yẹn tó lè tó wá become halal nígbà tí wọ́n bá ti ṣe nǹkan oṣù tán kí ló dé tẹ́ wàá categorize gbogbo gbèsè ayé àrándì obìnrin pé ẹ̀gbin ni kí ló dé ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run obìnrin ò bọ́dí ṣèmú yìí ìwọ bàbá o ní omi tó ń jáde ní obio ẹ̀gbin ni àmọ́ èyí tó ń jáde lọ́mú ẹ̀gbin kọ́ ó mọ̀ pé wọ́n connect àbí ọ̀bùlàgàntà yóò sọ fún yín pé wọ́n connect ìwọ tó bá ti mọ̀ pé gbogbo ara obìnrin obìnrin ibi tẹ́ ẹ̀gbin ti ń jáde ni tó yẹ kò yẹ kó o do èmi ò sọ pé àwọn ọkùnrin gbogbo àwọn ọkùnrin sọ pé tó ń categorize obìnrin pé ẹ̀gbin ni ẹ mọ̀ súnmọ́ wọn because tẹ́ bá súnmọ́ wọn hypocrite ni ẹ need láti identify ìgbà tí wọ́n bá ń ṣe ẹ̀gbin kì í sí gbogbo àlẹ́ máa categorize obìnrin as ẹ̀gbin ìgbà tí wọ́n bá ń ṣe ẹ̀gbin tẹ́ bá ń ṣe kọ́tẹ́ yìí pè lẹ́gbin because èmi ẹnu mi ò gbà Ọlọ́run sọ pé they are not available ní táìmù yẹn ẹ fi wọ́n kalẹ̀ táìmù gbà tó obìnrin súnmọ́ Ọlọ́run nídàkejì nìyẹn ok kí wọ́n fi àkókò ṣòfò nígbà bàbá yẹn wá sọ̀rọ̀ nípa obi o ló sọ̀rọ̀ sóbìnrin ẹ wá o ti ṣoògùn fún yín oògùn tẹ́lẹ̀ máa fi bọ́ fọ kíní yín tó rùn kíní yín tó rùn ó sàn sọ kíní yẹn ó sọ kíní yẹn ẹ lọ sí kíní tó rùn kíní yẹn mo ṣe ń wo kíní yẹn inú mi ò dùn àtọ̀ bí ewu máa kíní yẹn inú mi ò dùn àtọ̀ wàhálà inú mi ò dùn I feel bad pé kí ló dé náà ṣé tó dípa fẹ́ tajà
káwa obìnrin náà bá ṣe jòkó nígbà fẹ́ tajà káwa sọ pé ọkùnrin bẹ́ẹ̀ ṣe ń ẹ̀rùn tó yẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bẹ̀rù o bá ṣe ń sọ̀rọ̀ torí pé a fẹ́ tajà fẹ́ bá ṣe jẹun lọ́nà bíbá yìí náà ẹ ṣọ́ra náà wọ́n wá mú wọn náà eléyìí o Kùránì báìbù ni o eléyìí o báìbù ni wọ́n gbé kalẹ̀ lẹ̀ eléyìí o àlùkùránì ọmọ àkùránì mo wá àlùkùránì kọ́ o àwùzù billahi minash shaitani rajim àmọ́ torí pé ìsọpá àlùkùránì ni ẹ bẹ̀rù Ọlọ́run bàbá ẹ bẹ̀rù Ọlọ́run torí pé kí ni ọjọ́ àti sùn tọ́lọ́mọ bí yín pé ẹ ṣe ṣe àwọn ẹ̀sìn yìí ṣàkàṣàkà ìwé mímọ́ ẹ ṣe ń pè wọ́n náà dábàá àkàràdà mọ́ ni mí ìmọ̀ ibi tó wà àbórí ṣíà ẹni ẹwọ́rí ṣíà wọ́n bá gbé kinní náà dé wọ́n ní alukurani ni alukurani kọ́ ẹ̀yìn èèyàn o alukurani kọ́ o kinní náà ó ti já báyìí ó ti já yamayama báyìí wọ́n ti já alukurani ló já bẹ́ẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ ọjọ́ tó àti sùn tí alukurani ẹ̀ bá já bẹ́ẹ̀ yẹn ìwé èèyàn ṣàtúnṣe kó tó kú alukurani tó lọ ń gbélé lọ́wọ́ tó bá já bẹ́ẹ̀ yẹn tún àtúnṣe kó tó kú bẹ́ẹ̀ ìyẹn yóò ṣàlukurani ó wá mú kíní yẹn wá gbé kalẹ̀ báyìí ó wá mú júìsì tí wọ́n ṣe wọ́n wá gbé lé lórí báyìí wọ́n ní kíní yẹn wá gbé báìbù báyìí wọ́n gbé alukurani báyìí láti sòsé wọ́n ṣèmọ̀ alukurani ẹ̀yin mùsùlùmí you need to work wọ́n wá mú kúràkúrà wọ́n wá gbé lé báyìí wọ́n wá gbé júìsì lé báyìí wọ́n náà gbogbo ẹ̀ ògùn yẹn ti ṣiṣẹ́ lime ni lime kíní kan wọ́n fi ṣe lime wọ́n fi ṣe tó yẹ yín lóòótọ́ ọlọ́run ló máa jà fún wa ọlọ́run ló ń jà fún wa bẹ́ẹ̀ tí ẹ̀yin tẹ́ gbé ẹ̀sìn yìí lọ́wọ́ tẹ́ bá tákù kínní yìí mi ìfẹ́ fẹnu yìí mi ìsọ another thing tẹ́ bá tákùrù kínní yìí kẹ́ ẹ sọ fún wọn pé categorically ẹ lọ wọnú ìwé mímọ́ ibi tọ́lọ́run kọ sí kẹ́ mọ́ kírun ibi tọ́lọ́run kọ sí ẹ mọ̀ jẹ́ kí àwọn bàbá kan àwọn ìyá kan ẹ mọ̀ jẹ́ kí wọ́n ṣèmàdínì yìí at the end of the day kàlíbà àdírí followers púpọ̀ irú àwọn bàbá báyìí you need to tackle them wọn ò ṣàdínì wọn ò ṣe ẹ̀sìn kankan o kò sí èyí tí wọ́n ṣe ẹ̀yin èèyàn kí n tó lọ lime ẹ mọ̀ fi pa natural pH level obi oyin jẹ́ ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin tí a bá dẹ̀ ń lo lime kí ni ẹ ṣe kí ni ẹ ń parí productive yín tẹ́ mọ̀ ẹ wá another source lime is not a good thing in whatsoever ẹ fẹ́ kill infection is not a good thing in anything so ẹ wà ṣe kí ni ẹ wà careful èmi bí èèyàn ní body shame mi ẹ lè body shame mi kí n ra nada látọwọ́ yín you understand if you want me to buy patronize me ni if you want me to buy wàá rotate me ni. If you want me to buy, you will love me because it's my money you want to collect. You don't have to body shame me because you want to sell something for me. This is on point by 2 using my words for others. Bye for now.